ha ẹ̀yin olólùfẹ́ mi níbo la wá já sí báyìí o níbo la wá já sí báyìí ẹ̀yin olólùfẹ́ mi níbo la wá já sí báyìí ha ọ̀rọ̀ justice for Mohbad yìí hey ó kàn ń gboríṣiríṣi ọ̀nà àrà jáde ni ọlọ́run ó kàn ń gba oríṣiríṣi ọ̀nà àrà jáde òun ni Karimo tún ti yílù padà o ọlọ́run Karimo tún ti yílù padà ah ẹni olùfẹ́ mi èmi náà ni mo promise yín pé any information tí n bá ti ń gbọ́ wọ́n máa mú wá fún yín bó ṣe tó yìí tí mo tún wá mú wá fún yín yìí ah mo fẹ́ kí gbogbo àjọ fi òye gbé o kájọ fi làákàyè gbé gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi èmi ò mọ nǹkan tó wá kọlù Karimo báyìí o èmi ò mọ nǹkan tó kọlù Karimo báyìí ẹni olùfẹ́ mi gẹ́gẹ́ bí àwọn kan nínú ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń bá mi jà lórí ọ̀rọ̀ Karimo tẹ́ ní kí má mú ti Karimo sí kí má include Karimo justice for Mohbad ní Karimo gbé dání Karimo kì í ṣe anti-justice gbogbo ìgbà yẹn kẹ̀dẹ̀ ni mi ò tiẹ̀ tí wà pé Karimo ní anti-justice mo kàn sí sọ wípé ọ̀rọ̀ Karimo kò yé mi mọ́ ọwọ́ tí Karimo ń yọ kò yé mi mọ́ òun ni díẹ̀ nínú ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ ti ń bá mi jà tẹ́ ẹ ti ní kí n má include Karimo mọ́nú àwọn anti-justice ìkọ́nù yìí tẹ̀ sọ wípé ẹni ẹlẹ́ tó bá fẹ́ kí n bẹ́ ìjà má include Karimo mọ́nú àwọn anti-justice àwọn kan tẹ̀ tó kódà èní eléni yìí nínú àwọn tó ṣì comment àwọn kan tẹ̀ tó ṣì ń bú mi wọ́n ní mi ò mọ nǹkan tí mò ń sọ wọ́n ní kí n máa lọ wádìí ohun gbogbo dájú kí n máa tó di tó ń ṣe òtítọ́ mú pé ìran lèmi ń pa lórí ọ̀rọ̀ Karimo yìí náà ni o ok tẹ́ ẹ bá sọ pé rán ni mò ń pa tẹ́ ẹ bá sọ wípé mi ò láìkí Karimo ni all well and good but tí ẹ̀yin tí mò ń sọ̀rọ̀ pa èyí tẹ́ ẹ bá lọ wo àwọn fídíò mi sẹ́yìn ẹ máa mọ̀ wípé mi ò hate Karimo rárá mo sọ nínú last video tó kọjá mo ní mi ò hate Karimo látìgbà tí Karimo ti gbé justice for Mohbad dání òun ni mo ti ń support Karimo tí mo tún ti ń ṣàdúrà fún but nǹkan tí mo tún wá rí lé nìyí nǹkan tí mo tún gbọ́ lé fídíò tí mo wò lé nìyí mi ò ní play fídíò yẹn fún yín because tí n bá play fídíò yẹn fún yín mi ò ní fẹ́ kán fún mi ní copyright but máa manage máa play voice note yẹn fún yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi jà lórí ọ̀rọ̀ Karimo ẹ̀yin náà sìn ẹ wá fetí ara yín gbọ́ ẹ máa wá bira yín léèrè pé kí ni Karimo tún ń ṣe yìí níbo la tún já sí yìí kí ni Karimo tún ń sọ yìí ẹ fetí ara yín gbọ́. ẹ ló lè fẹ́ mi ṣé ẹ ti gbọ́ nǹkan tí Karimo ń sọ mo rò pé gbogbo yín ẹ ti gbọ́ ń sìn ẹ ti fi etí ara yín ẹ ti fi gbọ́ now ẹ jẹ́ ká wá bira wa léèrè ta ni Karimo ń jà fún sìn tí ẹ bá gbàgbé the same Karimo yìí
ó ti bá ya Mohbad jà, ó bá Wùnmí jà, ó bá bàbá Mohbad jà, kódà ó tún bá ìyá tó bí nínú ó tún bá jà, ó bá Bukky Jesse jà. Recently ló yẹ̀kẹ̀ ń bá Mr. Yomi jà. Ẹjọ́ nítorí tọ́lọ́hun ṣe bí justice for Mohbad òun la sọ pé à ń wá. Kí ló tún wá fa gbogbo yìí tí Karimo tún sọ jáde? Ẹ̀yin olùfẹ́ mi, ẹjọ́ mo bẹ̀ yín, ẹ ò ní rí ohun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ẹjọ́ ẹ bá mi share fídíò yìí. Mo fẹ́ kí fídíò yìí go viral. Mo fẹ́ kẹ́yin èèyàn, ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń gbọ́ ètò yìí, mo fẹ́ kẹ́ ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Ẹjọ́ ẹ má jẹ́ kí táìpì yẹn kó ro yín lójú. Ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi fi èrò ọkàn yín, kẹ́ ẹ bá mi fi hàn lábẹ́ comment section. Kẹ́ ẹ dẹ̀ bá mi share fídíò yìí, kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín, iná ní tọwọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ tó ṣe máa subscribe náà mo tún dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ò ní rí ohun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, kí ló kan Anonymous nínú ọ̀rọ̀ pé àwọn justice fún Mohbad? Ó wá ń pariwo bàbá Mohbad, ìyá Mohbad. Tí n bá ní kí n sọ Anonymous jẹ́ nínú ilé yín, ta ló sọ wípé Wùnmí ló pa Mohbad? Òun fẹ́ mẹni tó sọ wípé Wùnmí ló gbẹ̀mí Mohbad. Ṣé ń gbọ́? Ṣé ẹ̀ ń gbọ́? Ṣé ọ̀rọ̀ rí lẹ́nu ẹyẹ? Ẹ má gbàgbé pé nígbà tí Mr. Yomi sọ wípé àdúrà ń fi fóònù ẹ̀ bá àwọn sọ̀rọ̀, ó sẹ́ndì short video sórí fóònù àwọn, ó ní káwọn lọ ṣẹ́ẹ̀kì DM àwọn. Mo rò pé wọ́n confine nínú Karimo ń sọ fún Mr. Yomi wípé kò ń ṣe àdúrà ló fi fóònù ẹ̀ bá wọn sọ̀rọ̀, Dàmọ́lá ni. How did Karimo know? Nígbà tí wọ́n àti Mr. Yomi bẹ̀rẹ̀ sí ní ágé ọ̀rọ̀ yẹn, ó ń jẹ́ kó máa yé Mr. Yomi wípé antenna òun sharp, satellite òun ó débẹ̀, àwọn information òun ó confirm. Ẹjọ́ àwọn wo ni information ẹ̀? Ta ni satellite ẹ̀? Tí ẹ bá wo ìdí ọ̀rọ̀ yẹn dáadáa, Karimo ò sí ní Nàìjíríà o, kò sí ní Nàìjíríà o. Gbogbo ẹ̀yin tẹ́ rò pé mò ń bá Karimo jà, mi ò bá Karimo jà o. Nígbà tó gbé justice dání, èmi support ẹ o, but ohun tó tún wá ń ṣe ń sìn yìí, ó ti ń di nǹkan mi lójú tèmi o, because àwọn àgbà bọ̀ wọ́n ní tí ò bá ní ayé nínú, tí ò bá lọ́wọ́ ayé nínú, tí ò bá lọ́wọ́ kan mí nínú, ọmọ ọjọ́ méje ò gbọdọ̀ ya wèrè o. Àwọn àgbà ló sọ bẹ́ẹ̀ o. Tí ò bá lọ́wọ́ ayé nínú, tí ò lọ́wọ́ nǹkan mí nínú, ọmọ ọjọ́ méjọ kò gbọdọ̀ ya wèrè. Nǹkan tí Karimo ń sọ jáde ń sìn yìí, kódà ó ti ń ya gbogbo. Tó bá jẹ́ wípé new video ni fídíò tí mo wò yìí, èmi ò tí gbàgbọ́ náà. Bóyá old video ni, but gbogbo àwọn tèmi dẹ̀ jẹ́ kó yé mi pé current video ni, but èmi lé mi ò tí gbàgbọ́. Mo ní Karimo tó ń sọ̀rọ̀, tó ti sọ dúró àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́yìn, kò gbọdọ̀ jẹ́ pé òun ló tún wá ṣẹ̀ wá ń sọ̀rọ̀ wípé ta ló sọ wípé Wùnmí ló pa Mohbad. Òun fẹ́ mẹni tó sọ bẹ́ẹ̀. Ok, ẹ̀yin olùfẹ́ mi, ẹ má gbàgbé pé this same Karimo yìí, ó lóun ní àwọn oríṣiríṣi evidence lọ́wọ́ kí àwọn ọlọ́pàá Nàìjíríà kó challenge òun, kó invite òun. Ẹjọ́ tó bá jẹ́ pé wọ́n ti invite ẹ̀ ń gbà yẹn, kó ti pè pé kó wá. Tẹ́ ẹ bá gbàgbé nínú àwọn fídíò mi tí mo ṣe sẹ́yìn, tèmi tún sọ fún pé Karimo tó bá ní kó wá, má wá o. Evidence tó bá ní, o lè send ẹ̀ látọ̀hún o, má yọjú o. Tó bá jẹ́ pé lóòótọ́ náà ni kó yọjú, tó bá yọjú lóòótọ́, evidence wo ló fẹ́ tender? Nígbà tó wá ń sọ wípé ta ló sọ wípé Wùnmí ló pa Mohbad, ta ló sọ pé Wùnmí ló gbẹ̀mí Mohbad, kí wọ́n rántí pé àná ni àwọn òun jẹ́ sí wọn nínú ilé wọn. Bàbá Mohbad ló ń bá wí yẹn o, pé kàn jẹ́ kó bàbá Mohbad tó ti bájà, ìyá Mohbad tó ti bájà, gbogbo àwọn ẹbí ẹ tó ti bájà, gbogbo àwọn ọ̀rẹ́ ẹ tó yíká tó ti bá ogun wọn jà lórí ọ̀rọ̀ wípé òun wá justice fún Mohbad yìí náà dẹ̀ ni o. Now èsùrú ti wá pàdé dà báyìí sìn, ó ti wá ń lé ajá. Orin wo la fẹ́ kọ sí gbẹ̀dú báyìí? Ẹ̀yin lólùfẹ́ mi, jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, kẹ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV. Ọ̀rọ̀ Karimo ò yé mi mọ́ o, ọ̀rọ̀ Karimo kò yé mi mọ́ àtọ́.
ọ̀rọ̀ Karimo ò yé mi mọ́ àtọ́ tí n bá sọ wípé ọ̀rọ̀ Karimo yé mi wàláì tàláì Jésù Kristi ń gbọ́ irọ́ ni mò ń pa Ọlọ́run irọ́ ni mò ń pa ẹ̀yin lólùfẹ́ mi ẹ̀yin náà ẹ jẹ́ ká jọ fojú sùnùkùn wo ọ̀rọ̀ yìí ẹ sá gbọ́ voice note ti Karimo òun lẹ gbọ́ tó sọ̀rọ̀ nsìn torí mi ò fẹ́ lọ sórí ọ̀rọ̀ ti Bukky Jesse tó ń ṣépè fún bàbá ẹ̀ tó ní bàbá ò ṣe kinní kan bàbá ò ṣègbà kan bàbá ò ṣàwo kan mo mọ̀ pé Bukky Jesse náà ló ń tákò ń bẹ̀ yẹn tó tún fi ń bú bàbá Bukky Jesse mi ò lọ síbẹ̀ yẹn kò sí tó kàn mí pẹ̀lú gbogbo yẹn but lórí ọ̀rọ̀ justice for Mohbad òun ló ń kan ẹ̀mí lóminú gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bú mi lórí ọ̀rọ̀ Karimo ṣẹ́yìn náà ti wá fetí ara yín gbọ́ báyìí nsìn mi ò hate Karimo o kí ni mo fẹ́ hate ẹ̀ fún but wọ́n ní nǹkan tó bá jọ òun la fi ń wé òun o epo ẹ̀pà ló jọ pọ̀ sí ẹ̀ lírí o ẹni tó ti gbé justice for Mohbad dání tó tún wá ń sọrú eléyìí ok kí ni ká pè léyìí sìn ṣé anti justice stroke justice òun ni ká pè léyìí ni àbí mixing together àwọn olólùfẹ́ mi kan ti ẹ̀gbẹ́ sí mi létí wọ́n ní ṣé mi ò mọ̀ wípé Karimo informant ló jẹ́ láàrin wa ó wá ṣàṣì gbogbo wa wò ní pátápátá láti mọ àwọn tó gbé justice dání wọ́n ní ṣé mo rántí pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Karimo báàkì Wùnmí ni tẹ́ ẹ̀ bá dé gbàgbé lóòótọ́ all station settle Karimo wà ń díẹ̀ o òun ló confess later tó ní òun àti Ìyábọ̀ Òjó òun làwọn gbé wine àti some change táwọn lọ gbé fún àwọn ọlọ́pàá by the time tí àwọn bàbá Mohbad gbogbo wọn máa débẹ̀ Darusha kan sọ fún wọn ni pé all station settle ṣe àwọn pé the same Karimo yìí náà ni ó wà ní Nàìjíríà gbà yẹn òun ló lọ bribe àwọn ọlọ́pàá nígbà yẹn suddenly ló dẹ̀ kọ̀yìn sí Wùnmí ló dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tú àwọn àṣírí tá à ń gbọ́ ń gbà yẹn ló jẹ́ kí gbogbo àwò pé ó dàbẹ̀ ni pé Mohbad ti fọwọ́ tọ́ lọ́kàn ó ti ronúpìwàdà ó ti ń fight fún justice now ẹ tún wo ibi tó tún gbà yọ ṣérú Karimo ló yẹ kó máa béèrè wípé ta ló ń sọ wípé Wùnmí àbúrò òun ló gbẹ̀mí Mohbad òun fẹ́ mọ̀ òun fẹ́ ṣèwádìí òun fẹ́ mọ̀ tó bá yẹ pé Wùnmí ló gbẹ̀mí ẹ̀ lóòótọ́ tó bá ṣẹ́yìn ò rí pé omi ti tẹ̀yìn wọ̀gbú lẹ́nu báyìí ṣẹ́yìn ò rí pé omi ti tẹ̀yìn wọ̀gbú lẹ́nu ẹ̀yin lólùfẹ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn ti tèmi Karimo ti gbàbọ̀dé o mi ò mọ èrò ọkàn ti yín o ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èrò ọkàn ti yín hàn lórí comment section ẹ má gbàgbé èmi náà ni mo promise pé gbogbo information tó bá ti ń lọ any information tí n bá ti gbọ́ máa make sure pé mo á fi ń tó yín létí so kẹ́ ẹ lè jẹ́ kájọ máa bá ètò yìí lọ ká lè máa mọ àwọn tó fi tọkàntọkàn tó ń jà fún Mohbad ká lè máa mọ àwọn tó yẹ pé wọ́n kàn ń ṣe kọ́nà wọ́n ń dẹ́bùrú wọ́n kàn ń wá ọ̀nà bí justice yóò ṣe ní wáyé torí tó bá sọ fún mi wípé Karimo lè máa sọ orúkọ báyìí jáde máa jiyàn Ọlọ́run bá ń gbọ́ máa jiyàn ọ̀rọ̀ Karimo ti ní bá mi nú ọ̀rọ̀ Karimo ó ti lọ́wọ́ nǹkan mi nú Ọlọ́run ọwọ́ nǹkan tó wá ní nínú òun ni mi ìwà tí mọ̀ báyìí kódà mo sì ń dáùtù gan pé bóyá fídíò yìí bóyá ti gbà tí Mohbad jáde láyé ńgbà yẹn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tó jáde láyé ńgbà yẹn bóyá òun lélẹ́yìí I don't know because kò gbọ́dọ̀ jẹ́ new video ni eléyìí tí Karimo ń sọ yìí pẹ̀lú gbogbo nǹkan tó ti fẹ́ nu ara ẹ̀ sọ sẹ́yìn pẹ̀lú gbogbo ìjà tó ti bá àwọn èèyàn jà Ọlọ́run tí bá sọ pé ọwọ́ Karimo yé mi wàláhì irọ́ ni mo pa ẹ tó lè fẹ́ mi jọ ẹ bá mi share fídíò yìí mo fẹ́ káwọn èèyàn gbọ́ fídíò yìí káwọn èèyàn jẹ àǹfààní fídíò yìí káwọn èèyàn mọ ibi tí ọ̀rọ̀ justice for Mohbad tó gbédé dúró látọwọ́ Karimo ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí NLA Global TV gbogbo yín tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà ní tọwọ́ yín àbùdíntólókun àbùdíntólọ́sà ọwọ́ yín ò ní kọ́sàlẹ̀ àpò gbogbo ẹ̀yin tẹ́ wà tí subscribe náà ẹ subscribe gbogbo àjọ máa jẹ ìgbádùn ètò yìí ẹ̀yin náà ẹ ò ní rí ohun gbé sọnù bí ó ṣe bí ọmọ ọdún ló ń bọ̀ wá sí òpin lágbára Èdùmàrè kò ní dẹni kankan wa mẹ́rù lọ lágbára Èdùmàrè ìdùnnú àtayọ̀ òun la máa fi ṣe ọdún lágbára Èdùmàrè ẹ bá mi subscribe kẹ́lẹ́ bá mi share fídíò yìí a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Karimo tó turn against justice for Mohbad ẹ̀yin olùfẹ́ mi ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section èrò ọkàn tèmi lèmi sọ yẹn mi ò mọ èrò ọkàn títí yín
ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí táìpì yẹn ròyìn lójú ẹ bá mi fi èrò ọkàn yín hàn ire o.